bàbá ìbà yèyé mo ṣe bà kí bà mí ṣe, mo ṣe bà gbogbo àwọn tó ti kọ́kọ́ lo ewé àti egbò ṣáájú tó jẹ́ fún wọn, mo ṣe bà ẹ jẹ́ kó máa jẹ́ fèmí náà o. Mo kí gbogbo ọmọ GSC fans club nílé lóko ní Nàìjíríà àti ní òkè òkun, mo kí wa pé a kú ọjọ́ méjì a kú ọjọ́ mẹ́ta. Àwọn èèyàn ń bá mi sọ̀rọ̀ pé báwo ni a ṣe lè ṣe ìtọ́jú ọgbẹ́ inú. Ìtọ́jú ọgbẹ́ inú, mo máa ń sọ ní gbogbo ìgbà pé ewé àti egbò tó wà láyìíká wa yìí Ọlọ́run ṣẹ̀dá ẹ̀ fún wa láti máa lò. Kò sí ewé kan tó wà, gẹ́gẹ́ bí inú fídíò tí mo ṣe níjọ́wọ́ tí mo sọ̀rọ̀ nípa ewé ẹ̀mílẹ̀, kò sí ewé kan tó wà tí Ọlọ́run ò fún ní àṣẹ, tí ò ní ìtorí ìdí kan tọ́lọ́run fi ní kéwé náà wà. Ewé kan ò sì ní jábọ́ lára igi kí Ọlọ́run kó má mọ̀ sí. Bẹ́ẹ̀ ni ṣe rí àwọn nǹkan tí àwọn rí ní àyíká wa yìí ó lè ṣe ìtọ́jú tó pọ̀ nínú àgọ́ ara wa. Mo dẹ̀ tún máa ń sọ pé ẹ má jẹ́ kí àìsàn kó dìgbà tí àìsàn bá mú wa mọ́lẹ̀ débi pé ó wá kọjá agbára ewé àti egbò ká tó ké síta, ká tó bẹ̀rẹ̀ sí ní lo nǹkan. Ọlọ́run dá wa pé púpọ̀. Kò sí àìsàn tó wà tí Ọlọ́run ò fi ìtọ́jú ẹ̀ sára ewé àti egbò, àkàntí ìmọ̀ lílo wọn ni, àti ìmọ̀ báwo la ṣe lè mú papọ̀ tó fi lè dùn ni. Mo fẹ́ ṣe àlàyé kan lórí oògùn tí mo fẹ́ fi sílẹ̀, oògùn ọgbẹ́ inú tí mo fẹ́ fi sílẹ̀. Èmi gangan ẹ jẹ́ kí n fi ṣe àlàyé. Kíní yìí ṣe mí láìpẹ́ yìí tá à ń pè ní ọgbẹ́ inú tó lágbára gan, tó yẹ pé mo lo àwọn oògùn ulcer tí mo lọ rà lóríṣiríṣi, oògùn ọgbẹ́ inú tí mo lọ rà lóríṣiríṣi tí mo kó jọ tí mo bẹ̀rẹ̀ sí ní lò. Still náà tí n bá ti lò tán, tí ebi bá fi lè pa mí láàrin wákàtí méjì, wàhálà ti dé. Láàrin wákàtí méjì tẹ́bí bẹ̀rẹ̀ sí ní, tí mo jẹun tán, ebi òkun ti bẹ̀rẹ̀ sí ní pa mí, tí gbogbo ara mi ó mọ gbọ̀n, tí ó dàbí ẹni pé nǹkan ti fẹ́ ṣẹlẹ̀. Irú kí leléyìí, mo sì ń lo oògùn tí mo lọ sí hospital tán kọ oògùn fún mi gbogbo ẹ̀. Bá rántí kíní yìí, mo ti come across ẹ̀ nígbà kan rí. Mo wá wò pé ẹ dákun, ṣé ẹni tí ọsàn tí kíní ń ṣe ulcer ń ṣe yóò máa lo ọsàn wẹ́wẹ́ bí? Pé ẹni tí ulcer ń ṣe ò lè lo ọsàn wẹ́wẹ́, ní tí yóò jẹ́ kí n kà kúnnù. N bá ní kí n ṣe, mo bá dẹ̀ ṣe. Mo fi Ọlọ́run ọba búra, mo ṣe ní aago kan ni mo mú, aago kan ọ̀sán lọ́jọ́ yẹn ni mo mú kíní yẹn, mo ṣe jẹun tán ni mo mú. Ká tó jẹun lè yóò lò, ṣùgbọ́n bí mo ṣe bó ṣe ń dà mí láàmú lọ́jọ́ yẹn, mo ṣe jẹun tán ni mo lo kíní tí mò ń sọ yìí. Títí di aago 8 alẹ́, ebi ò pa mí, nǹkan kan ò sì ṣe mí. Ó tún dijọ́ kejì, mo tún lò láàárọ̀. Ẹ má jẹ́ n tàn yín, mi ò lójú ẹ̀ẹ̀mejì yẹn lọ tí ọgbẹ́ inú fi lọ o, tí mi ò fi gbúrò ẹ̀ mọ́. Ní tí mo ti ra oògùn tó ti lé ní 15,000 naira sí, tí n bá fóúnjẹ sínú báyìí yóò sì máa dùn mí lọ sísàlẹ̀ báyìí. Ó túmọ̀ sí pé kíní yìí mo fi ti tèmi mo fi ṣe àpèjúwe mi. Àìmọye ẹni tí nǹkan bẹ́ẹ̀ ń ṣe tó ti náwó. Bí n tí èmi lò láti fi yanjú ẹ̀, òun náà ni mo fẹ́ fi sílẹ̀ yìí. Ó wà lọ́wọ́ rẹ, ó wà lọ́wọ́ yín, ṣùgbọ́n nítorí pé ẹ ń wò pé àbí yóò ṣe àbí kò ní ṣe, mi ò jẹ́ kẹ́ ẹ dán wò. Ìwọ náà gbìyànjú ẹ̀ lónìí. Ọlọ́run ò ní fàìsàn ṣe wá o. Ọba tó dá wa lóòótọ́ ó dá àìsàn náà tí ó máa ṣe wá, ṣùgbọ́n ó tún fi ìtọ́jú ó sí àwọn ara àwọn ewé àti àwọn egbò tó wà láyìíká wa láti fi ṣètọ́jú. Kí lẹ bá mi wá? Ó ní ọsàn wẹ́wẹ́, ẹ bá mi wá. Ayù, ó ní ẹ bá mi wá. Ó ní atalẹ̀, ẹ bá mi wá. Kànáfùrù, ẹ bá mi wá. Ṣé ti rí ọsàn wẹ́wẹ́, atalẹ̀, ayù àti kànáfùrù, àwọn nǹkan tá a ní lónìí. Ẹ má bá mi ká lọ bí a ṣe ṣe. Ẹ jẹ́ ká sin àwọn nǹkan yẹn, ẹ jẹ́ ká sàn nù. Ọsàn wẹ́wẹ́ bíi 3 ti tó.
ẹ jẹ́ ká san gbogbo àwọn nǹkan yìí ká san nù. kó mọ́ dàbí ẹni pé bóyá mo fi nǹkan míì kún. ẹ jẹ́ ká san nù dáadáa. ṣe rí áyù ẹ má jẹ́ àlò ilé ẹja lo eléyìí tá a ti bó already sílẹ̀. ẹ jẹ́ ká bó gbígbé ara ẹ̀ kúrò kó ku mo sànù ni o. ẹ jẹ́ bó gbígbé ara ẹ̀ ká bó kúrò. ṣe pé mo ti bó èyí. áyù ni mò ń bó gbígbé ara ẹ̀ kúrò. mo fẹ́ gé ni o. ẹ jẹ́ á gé àwọn áyù yìí ká gé kéékèèké. ẹ wò kò sí nǹkan kan nínú pọ́ọ̀tì o. áyù náà ni mo tún ń gé o. tá a bá ti gé bíi mẹ́ta àbí mẹ́rin ó ti tó. kó má pọ̀ jù torí sẹ́mà. ṣe rí áyù ó dáa púpọ̀ téèyàn bá jí láàárọ̀ téèyàn bá lè mú ẹyọ kan ṣẹ̀wọ̀n pé áyù ó máa ń dì mọ́ra ni. ó dáa púpọ̀ téèyàn bá lè mú ẹyọ kan tàbí méjì kéèyàn jẹ. áyù náà ni mò ń gé o. ọsàn wẹ́wẹ́ náà tún nìyí. ẹ jẹ́ ká gé ọsàn wẹ́wẹ́ ká gé sí méjì méjì. ẹ jẹ́ ká lo mẹ́ta. kíní ni atalẹ̀ ká gé òun náà. ó kù kànáfùrù
níbo ni kànáfùrù wá wà báyìí? Ok. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé kànáfùrù, ọ̀pọ̀lọpọ̀ lè má mọ nǹkan tó ń jẹ́ kànáfùrù, ni wọ́n ń pè ní clove. Ó ní kànáfùrù ní tó bá jẹ́ pé a bá rí tútù, ọ̀pọ̀lọpọ̀ lè tán ń tà lọ́jà àti kíní ẹ̀ ó ti ṣe tí ó ti gbẹ lórí, tí kiri orí ẹ̀ ó ti kán dànù. Ẹ jẹ́ ká béèrè tá a bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ kànáfùrù. Ṣẹ́rí kànáfùrù yẹn tá a bá ti mú bíi 6 sí 7 ó ti tó. Eléyìí ti pọ̀ jù báyìí. Ká mú bíi 8, ẹja mú bíi 8 ká dà sí i. Ẹ jẹ́ wá bu omi, ẹ má jẹ́ ká jẹ́ kó omi pọ̀ jù. Omi tá a bù sí ti tó báyìí, ó ti tó. Kò sí nǹkan míì ń bẹ o, àwọn nǹkan tí mo kó sí náà ló wà ń bẹ, tí mo kó sí tẹ́ ń wò òun náà ló wà ń bẹ. Ẹ jẹ́ á gbélé ná. Ó ti wà ní orí iná. Ẹ jẹ́ ká fi sílẹ̀ kó gbóná díẹ̀. Tọ́ n tá a gbélé ná òun la ní a tún káyẹ̀wò. A rí pé ó ti ń lo bí ìṣẹ́jú 8 sí 10 tí tá a ti gbé tó ti wà lórí iná. Yóò ti ṣe. Ẹ jẹ́ á wo bó ṣe rí. Ẹ wò bí ó ṣe rí. Àbá filẹ̀ tó gbóná jù bá ń lọ, tó ṣe jù bẹ́yẹn lọ, ẹ rí i pé kọ́lọ́ọ̀dù ẹ̀ yóò yàtọ̀ pátápátá. Ẹ wo bí kọ́lọ́ọ̀dù ẹ̀ ṣe rí. Ẹ jẹ́ ká mú kí a tó jẹun láàárọ̀. Ó dáa púpọ̀ ká mú ká tó jẹun láàárọ̀. Kò dìgbà tí nǹkan bá ṣe wá. Ṣẹ́ni tá a bá ń lò àìmọye àìsàn gan tó fẹ́ ṣèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó lọ. Ṣẹ́rí ọsàn wẹ́wẹ́, lóòótọ́ a lè mọ̀ wò pé ásíìdì ni ọsàn wẹ́wẹ́, ṣùgbọ́n ó ní nǹkan tó máa ń mú egbò jiná. Bẹ́ẹ̀ náà ni áyù, òun náà ni. Ṣé tiẹ̀ wá rí kànáfùrù? Òun tiẹ̀ tí a lè lọ tá a fi sójú egbò. Bẹ́ẹ̀ ni. Àṣírí kan tún wà tí màá tún sọ nínú fídíò mi tó ń bọ̀ lẹ́yìn eléyìí tó ń bọ̀ lójú ọ̀nà, tá a tún lè fi ṣètọ́jú ulcer tó jẹ́ pé gbogbo wa à ń wò pé kíní yóò fẹ́ tápá, yóò fẹ́ ṣe kíní kan. Àwa tá a ti mọ̀ a lè má dán wò, ṣùgbọ́n ó ṣiṣẹ́ dáadáa. Ó ní o. Mo ní ìgbàgbọ́ pé tí èyí ó bá fi mú láàrin ọjọ́ mẹ́ta, èmi ò mú jẹ́ 2 lọ o. Mo mú ní aago 1 ọ̀sán lọ́jọ́ yẹn, mo dẹ̀ tún mú láàárọ̀ ọjọ́ kejì. Bí mo ṣe gbàgbé ẹnu o. Mo ṣẹ̀ṣẹ̀ tún sọ pé kí n tún ṣe ni mo ṣe wò pé jẹ́ kí n tún ṣe lónìí kí nǹkan tí ẹ lò. Kò sí nǹkan tó ń ṣe mí o. Kò sí oúnjẹ tí èmi ò jẹ o. Kò sí oúnjẹ tí mi ò jẹ. Ẹ̀bà wọ́n ní ẹni tí ó bá ní ulcer kó má jẹ kíní, kó má jẹ kíní. Kò sí eléyìí tí mi ò kì í jẹ o. Láti ìjọ́ tọ́rọ̀ tí kíní yẹn ti ṣẹlẹ̀ tí mo ti lò. Kọ́lọ́run Elédùmarè kó dákun kó má fa àìsàn ṣe wá. Èyí tí ó ju agbára wa lọ, kọ́lọ́run dákun kó má fi ṣe wá. Káyé má fi ṣe wá. Ó wúlò fún yín. Ẹ̀yin náà ẹ gbìyànjú ẹ̀. Àwọn tí ulcer, ọgbẹ́ ẹnu tó bá ń dà láàmú, tàbí kí ni wọ́n ń pe heartburn, tí ó jẹ́ pé ẹ wo èmi ò gbé ìbò ọmọ Yorùbá ní mí, ẹ gbìyànjú ẹ̀. Iṣẹ́ tó dáa ni. Yóò tọ́jú ẹ̀ tí ó lọ pátápátá. Ẹ ṣé, mo dúpẹ́ púpọ̀. Ẹ má gbàgbé pé mo máa ń sọ pé orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa náà ni pé kẹ́ ẹ follow wa ní YouTube channel wa, Ọmọ Gẹ̀ẹ́sì TV. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní Facebook,
àwa náà la ní ọmọ Gíẹ̀sì TV ní Facebook, tewétegbò ní ìwòsàn herbal center, ara àwọn péèjì wa ni. Ẹ bá wa follow wa, orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa náà ni 08061408254 òní nọ́mbà tẹ́ lè pè wá sí 07083907513 ó ní WhatsApp tẹ́ lè fi bá wa sọ̀rọ̀. Ẹ dákun àwa tá a bá ní ìbéèrè kan àbí ìkejì lórí gbogbo àwọn fídíò tá a ti ń fi sílẹ̀, ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni, torí pé tẹ́ bá pè wá tá a bá gbé yóò dàbí ẹni pé bóyá ìgbéraga, kò sí rí bẹ́ẹ̀. Ẹ dákun ẹ sá mọ̀ pé àwa náà á ní nǹkan kan àbí kejì táwa náà ó mọ̀ ṣe. So àwọn iṣẹ́ kan dẹ́wà tó kí tá a bá ti ń ṣe lọ́wọ́ àti fóònù sí silent yóò wá dàbí ẹni pé bóyá à ń ṣe àfojúdi, kò rí bẹ́ẹ̀ o, ẹ má bínú, ẹ dákun. Mo kí wa kú ìmúra ọdún iléyá tó ń bọ̀ lójú ọ̀nà, ọdún ayọ̀ láṣẹ o, àní sọdún ìbànújẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run, mi ní gbúrò aburú sí yín, ẹ̀yin náà sì ní gbúrò aburú sí mi. Mo ti sọ o, ọmọ Gíẹ̀sì Herbal and Cosmetics Production tí ó ní ọmọ Gíẹ̀sì TV, níbi tí a ti ń ṣe báwo ni a ṣe lè lo ewé àtegbò fún àǹfààní ara wa, tí à ń ṣàwárí àwọn nǹkan ìbílẹ̀ àwọn wa tó ti sọnù. Ẹ darapọ̀ mọ́ wa. Mo máa ń sọ àwọn iṣẹ́ kan wà tó jẹ́ iṣẹ́ tó lágbára tá a fi sílẹ̀, tí a sọ pé kí wọ́n béèrè lábẹ́ aṣọ. Ọmọ Gíẹ̀sì Fans Club ti wà ní YouTube channel, ó ti wà níbẹ̀. Ìwọ náà darapọ̀ mọ́ àwọn iṣẹ́ tá a fi sílẹ̀ tó fẹ́ mọ̀ nípa ẹ̀, darapọ̀ mọ́ ọmọ Gíẹ̀sì Fans Club. Níbẹ̀ a ti ṣe àlàyé àwọn eléyìí tí a fi pamọ́ nínú àwọn iṣẹ́ tó lágbára tá a fi sílẹ̀, nítorí àwọn tó jẹ́ pé ṣẹ̀wọ̀n pé bákan náà la ṣe máa ń sùn ṣùgbọ́n àlá tá a máa ń lá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. A ti ṣàlàyé gbogbo ẹ̀ síbẹ̀. Ìwọ náà darapọ̀ mọ́ ọmọ Gíẹ̀sì Fans Club kí o lè jẹ àǹfààní àwọn nǹkan tí ó wà lọ́wọ́ yín tèmi ò ní, àwọn nǹkan tó wà lọ́wọ́ ti tèmi náà tẹ́yìn náà ò ní. Ẹ yá jọ fi ìmọ̀, kájọ fi omi ọgbọ́n, kájọ fi fúnra wa mu. Ẹ ṣé púpọ̀.